jíire o alájà mẹ̀dínátù jíire o ẹ mọ́ ló jíire ló pòlé àfrèmọ̀jó jíire nísàárẹ̀ alájà mẹ̀dínátù ọmọ wọn ní fọkọ nílẹ̀ ìbàdàn jíire lónìí àbùṣebùṣe 50 ọdún ló pé bá ọ láyé. ilé ta là ń lọ ọ̀dẹ̀dẹ̀ ta là ń rè ẹ ó dilé alámọ̀ pé ó sì ní kájọ lọ sì ní kájọ lọ òwe sílé alámọ̀ pé kájọ lọ wà sílé alámọ̀ pé ó sì ní kájọ lọ. Bágbé ọ̀la àwọn aláhùn aró balùkọ́ ọ̀la àwọn aláhùn osùn bọ́mọ tuntun ọ̀la àwọn ìgbé bàbá ní mú bọ̀nù MC Blessing àmọ́wọlé orin ẹkú ti mọ̀ pé àròyé níṣẹ́ ẹ̀bákà ìgbé kíké níṣẹ́ ẹ̀yẹ lóko ọlọ́jọ́ òbí súnmọ́ mi síbí òní yìí ọ́ tẹ́lẹ́gàn lókù aláàjà mẹ̀dínà adéọlá àmọ́ pé o 50 ọdún ló pé bá ọ nílé ayé mọ́ ọ dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba tó dá ọ sí fún wa aya Dr. Kamal Mustapha o mọ́ ọ gbápá ẹjọ́ gẹ̀ǹgẹ̀ kó o sí alihamdulilayi sọ́ba olóore tó dá ọ sí tẹbí tará àjọ̀dún 50 ọdún rèé àwa bá ọ yọ̀ tọ́pọ̀tọ́pọ̀ Miami Florida lamẹ́ríkà lọ́wà tó o gbé ń pawọ́ ajé wọn ò ní fi ọ́tẹ́lì ọkọ̀ wálé tèrè tójú owó ló kó bọ̀ lọ́la bàbá òkè ọlọ́jọ́ òbí máa ń gbọ́ èmi òkú fìrìmọ̀ kó ní sọjọ́ òbí rẹ olóríire aláàjà mẹ̀dínátù o ẹni bí ẹni èèyàn pàtàkì ọ̀rẹ́ rẹ ń ló pè mí o aláàjà Hamsat Àdùkẹ́ Salam ẹlẹ́mọ́fì láti ìlú Houston Texas ló pé kí n wá mọ̀ kí ọ́ gbèjègbèjọ kó o kú ọdún ẹ ti rán ní sòròrò dé ọlọ́jọ́ òbí aláàjà mẹ̀dínátù o wọ́n kì ọ́ débi tọ́ lápẹ̀rẹ̀ ìyá Kamila o yeye Farida ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ orí òní jẹ́ òfè yìí sòpin ayé ó sì ní bọ́ sọnù lọ́wọ́ rẹ torí báyé bá bọ́ sọnù lọ́wọ́ ẹni ọ̀dẹ̀ ní í dì ọyá jẹ́ ń kí ọ bí wọ́n ti kìran bàbá tó bí ọlọ́mọ gan lẹ́ o ọmọ ìjẹ̀ṣà tí ò rí bí ìsáná ilé lọ́mọ ẹrú ọwá tí múná roko ìjẹ̀ṣà àgbẹ̀ tó lọ́yọ̀ọ́ dùn tó lóun òrèlé mọ́ ìjẹ̀ṣà àgbẹ̀ ọmọ sí owó ọmọ aláàyè ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ olóbì kan ọ̀wọ́ wọ́n ń tiriwọ́ ọmọ olóbì kan ọ̀wọ́ wọ́n ń tiriwọ̀ ọmọ lẹ́bàá owó lókè fọ̀kọ̀ nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ọmọ àjẹ̀gbínyó ọmọ àfikàràhùn fọ́ọ̀rí mu Ìbàdàn mọ́jàmọ́jà bíi tọjọ́ kìíní èyí tọ́jà ládùúgbò gbogbo lógun Ìbàdàn kúrè bèrè kó o tó wọ̀ níbi olè gbé ń jàre olóhùn Ìbàdàn màrímà kọgun Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ ìlú Òjó ìlú Àjàyí Ògídì Olú oníkànga àjípọn òbomi òṣùrù wẹ́dà ẹni Àjàyí bá gbàgbàgbà tí ò lè gbà tán igúnnugún ní gbalúwa rẹ ìlú Ògúnmọ́lú olódògbò kẹ̀rí lójú ológun ọ̀bọ tòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bíi ìjàkadì ìlú Ìbíkúnlé alágbàlá ajáyàjáyà àgbàlá Ìbíkúnlé ó tóbi ó tó kòkò sáré ẹlẹ́yẹlé lomi títẹrú tọmọ láyé kò mú àṣejì rẹ lomi bùmùbù ẹ̀ ńlẹ̀ Ìbàdàn a kì í wáyé a kì í wáyé ká mọ́ lárùn kan lára ìjà gbóró ńlárùn Ìbàdàn àsọ̀bọ̀yọ̀ké ẹ̀sà tó lòpin níyàn ọmọ arẹ́rìn ọrùn súnké sí ọ̀tún ológbòjò ìgbégun ni òsì ológbòjò ìgbégun ni iwájú ológbòjò ìgbégun ni ẹ̀yìn ológbòjò ìgbégun ni ọmọ òde ọgbàyé níbo lẹ́kẹ̀gbẹ̀rún eégún sí àjíbógundé níyàn ọmọ eléégún sékétéwéré nàgbàyé ọmọ ọ̀nà láre ọjọ́ òtójọ́ ọjọ́ òtójọ́ ọjọ́ tí mo wí ọ̀hún wọ́n pé wọn kì í fọkọ́ kanlẹ̀ ń gbàlẹ̀ èèyàn tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀sà bàbá rẹ̀ lọ́kọ́ ni aláàjà mẹ̀dínátù ìwọ ò ní fọkọ́ kan bàbá rẹ̀ ẹ̀sà tó lògbìn ní ọmọ rẹ̀ yìn ọrùn mo yá a súnké sí ọ̀yá o ó dìlú olólùfẹ́ rẹ̀ gangan ọkọ rẹ̀ tí ń tọ́jú aya Dr. Kamal Mustapha Igosun ní ṣẹlẹ̀ o
Ìgòsùn mà pọ̀ mélégún sékété wéré ìbàrẹ́ eléyìí tí ń bẹ lọ́nà tọ̀wọ̀n. Ìgòsùn yìí rèé ọmọ ọlọ́jọ́ wọn ni ọmọ ojú odó ni yín asosùn sápá ojú odó asosùn sẹ́sẹ̀ asosùn tí ọ̀sápá kì í dán mọ́rán bá a bá sosùn sápá tá a tún sosùn sẹ́sẹ̀ àmọ́ sàn ní ìbàrẹ̀ tí ń bẹ lọ́nà tọjọ́ wọn ọmọ abẹ́rìnmú jẹ ọmọ ṣẹ́gun ló léegun ládọ́gba. Ìgòsùn yìí rí ọmọ ọlọ́jọ́ wọn ni wọ́n ọlọ́jọ́ òbí aláàjà mẹ́dínà o adéọlá àmọ́ pé o aya Dr. Kamal Mustapha bí n bá ní wọn kí ọ̀hún òwúlẹ̀ sọ ọ́ lẹ́nu ogbó láéláé lógbó ẹ̀dán àgbórá kò ní ti gbìn ogbó láéláé lógbó rẹ̀ wàá gbó wàá tọ́ wàá pẹ́ láyé wàá fèrègì tóbi ọdún 50 èyí ò ní fi ṣòpin lọ́lọ́ ọlọ́run ọba yára sàmí ògbétò àmì mi ọmọ ò ní kú fún ọ ọkọ ò ní kú fún ọ ẹbí ò ní kú fún ọ iṣẹ́ rí ò ní dìṣẹ́ mọ́ ọ lọ lágbára lọ́wọ́ olúwa ọba wò ó bọ́ ọ bá ń gbọ́ ọ̀rẹ́ rẹ aláàjà Hafsat Àdùkẹ́ Salam ẹlẹ́mọ́fì ní Houston Texas ló pé ó ti sọdún èyí ná orí ajẹ́ kó o ṣèyí tọ́pọ̀.